ẹgbẹ́ adc kò ṣeé dá dúró oòrùn orílẹ̀-èdè nàìjíríà ni. èyí ni àkọsílẹ̀ tí ọ̀gbẹ́ni rauf adésọjí arẹ́gbẹ́ṣọlá kà níbi ìpàdé àpapọ̀ ẹgbẹ́ adc lọ́jọ́ 14 oṣù kẹrin ọdún 2026 nílùú àbújá. a wà níbí lónìí láti ṣe ìpàdé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú african democratic congress ẹlẹ́ẹ̀kẹjọ irú ẹ̀ láì fi ti òfin ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ wá ń dàgbà pẹ̀lú gbogbo làlà kókó fẹ̀fẹ̀ ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́. àwọn kẹ́nìmánì àti àjọ elétò ìdìbò ilé wa INEC tí wọ́n fẹ́ dá rògbòdìyàn sílẹ̀ tí wọ́n sì fẹ́ tú ẹgbẹ́ òṣèlú ADC ká, ṣùgbọ́n wọn kò mọ̀ wípé ẹnìkan kì í fọwọ́ gbògo oòrùn, kò sì sí ẹnikẹ́ni tó lè dá ẹgbẹ́ wa dúró. kò tí ì fìgbà kankan ṣẹlẹ̀ rí nínú ìtàn òṣèlú orílẹ̀-èdè nàìjíríà kí nǹkan burú tó báyìí. àwọn kan tí wọ́n da ẹgbẹ́ òṣèlú PDP, Labour Party àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rú kan náà ni wọ́n tún gbìmọ̀ pọ̀ láti ṣe ẹgbẹ́ ADC ní ṣùtá. ẹgbẹ́ òṣèlú ADC ò ní rọ̀gbọ̀kú lé ẹnikẹ́ni o, kódà tó fi mọ́ àjọ elétò ìdìbò ilé wa tó yẹ kó wà lómìnira, ṣùgbọ́n táwọn adarí rẹ̀ ti sọ ara wọn di ẹrú ìṣèjọba tó wà lóde báyìí. ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú ADC kò sẹ́yìn àfojúsùn rere àti ohun táwọn aráàlú ń fẹ́ látàrí bí ìṣèjọba orílẹ̀-èdè yìí ṣe kún fún ìtànjẹ àti ìpàsípàyọ owó aráàlú eléyìí tó sì wà lórílẹ̀-èdè yìí gúnlẹ̀ lọ. ọpẹ́ pàtàkì lọ́wọ́ òfin orílẹ̀-èdè nàìjíríà tó fàyè gba aráàlú láti dá ẹgbẹ́ òṣèlú sílẹ̀ àti láti jẹ ọmọ ẹgbẹ́ òṣèlú tó bá wù ú. eléyìí ṣàfihàn ẹ̀tọ́ ọmọnìyàn tó ṣe pàtàkì. ẹgbẹ́ òṣèlú ADC wà níbí lónìí nítorí àfojúsùn rere láti gba agbára kúrò lọ́wọ́ ìṣèjọba alákatakítí APC tó wà lóde yìí. wà lásìkò ìṣèjọba APC táwọn ìwà ọ̀daràn ti wá di ohun tí kò ní jìyà mọ́ lábẹ́ òfin. a lè fààyè gba ìṣèjọba ológun tí wọ́n ń dẹ́wọ́n sínú aṣọ káàkiri lórílẹ̀‐èdè yìí. ìṣèjọba APC lábẹ́ ìdarí ààrẹ Tinubu ń parọ́ wípé àwọn ti mú kí owó náírà wà dọ́gbadọ́gba pẹ̀lú owó dọ́là. irọ́ bàǹtàbàǹtà ni. láti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà tí ìṣèjọba wọn ti bá owó náírà sí dọ́là, ó ti wá di 1,400 náírà. iye tí wọ́n ń ta epo bẹntiróòlù kì í ṣèjọba tó wà lóde yìí tó wọlé láàrin 100 sí 200 náírà àti ààbọ̀, ṣùgbọ́n ó ti di nǹkan bíi 1,400 náírà báyìí. owó ọkọ̀ náà ò sì ṣe fẹnu sọ eléyìí tó ti ṣe akùdé fáwọn òṣìṣẹ́ kan láti lọ síbi iṣẹ́ òòjọ́ wọn. ìṣèjọba APC yìí kan náà ló sọ fáwọn ọmọ orílẹ̀-èdè yìí pé táwọn bá kùnà láti pèsè iná mọ̀nàmọ́ná tó dúró re, wọn ò gbọ́dọ̀ yan àwọn fún sáà kejì. ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ti wá di ọ̀rọ̀ àkúwárápá báyìí. láì fi tẹ̀gàn ṣe, ohun tó tọ́ fún irú ààrẹ bẹ́ẹ̀ ni láti fi ọ́fíìsì sílẹ̀, ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ ṣe ni ó ń gbèrò láti wọlé sáà kejì lọ́nàkọ́nà. ẹ̀yin aṣojú rere tí ẹ wà níbí yìí, ìṣèjọba yìí ṣèlérí renewed hope, ṣùgbọ́n lẹ́yìn ọdún 3 nínú ọdún 4 sáà rẹ̀ kò sí àyípadà rere. irọ́ lásán ni. tá a bá fàyè gbà wọ́n, bí wọn yóò ṣe máa pariwo rẹ̀ títí ayé yóò fi parẹ́ nìyẹn. tẹ́ bá wò ó, iye ọmọ tó ti kúrò níléèwé tẹ́lẹ̀ wà ní nǹkan bíi 2.18 mílíọ̀nù, ṣùgbọ́n lásìkò ìṣèjọba tó wà lóde yìí ó ti di 1.20 mílíọ̀nù nítorí ìwà ìbìkítà ìṣèjọba tó wà lóde. tẹ̀yin tèmi nítòótọ́, tá a bá mẹ́nu lé ọ̀rọ̀ ètò ààbò lọ́wọ́ yìí, ó jẹ́ èyí tó burú jù nínú ìtàn orílẹ̀-èdè yìí.
ìṣekúpani tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Benue lọ́dún 2025 ṣe ni ààrẹ Tinubu kọ̀ láti yọjú sí agbègbè tí wọ́n ṣèkọlù sí. Dípò bẹ́ẹ̀ ó lọ sí ilé ìjọba ìpínlẹ̀ Benue tó sì gba ibẹ̀ padà sí Aso Villa l'Abuja. Bákan náà ni èyí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Jos láìpẹ́ yìí, pápákọ̀ òfurufú ni ààrẹ dúró sí láti bá àwọn tí ọwọ́jà ìṣẹ̀lẹ̀ náà kàn kẹ́dùn. Ká má parọ́ tan ara wa jẹ, ẹgbẹ́ ADC nílò láti jí gìrì sí ìdáǹdè orílẹ̀-èdè yìí lọ́wọ́ ìṣèjọba APC. Ìfilọ́lẹ̀ ẹgbẹ́ ADC. Ó ṣe pàtàkì láti ṣàlàyé fún àwọn ọmọ ẹgbẹ́ àti gbogbo ọmọ Nàìjíríà ìlànà tó yọrí sí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ ADC tuntun yìí. Ní ọjọ́ 27 oṣù kẹta ọdún 2025, àwọn adarí àpapọ̀ ẹgbẹ́ ADC pàdé ní ọ́fíìsì àpapọ̀ wọn ní Àbújá. Lára àwọn ohun tí wọ́n jíròrò lé lórí ni pé kí wọ́n yọ àwọn apá kan nínú òfin ẹgbẹ́ abala 93123 àti 941 kúrò lórí ìdíyelé láti di ipò ẹgbẹ́ àti láti díje nínú ìdìbò. Agbẹjọ́rò ẹgbẹ́ nígbà náà, amòfin Peter Oyewole, ló gbé ìpinnu ìyọkúrò yìí kalẹ̀ tí wọ́n sì fọwọ́ sí i. Àwọn aṣojú INEC wà níbẹ̀ láti mójútó ìpàdé náà. Pẹ̀lú èyí, ẹgbẹ́ tún fi ààbọ̀ ìpàdé NEC ṣọwọ́ sí alága INEC nínú lẹ́tà lọ́jọ́ 3 oṣù kẹrin ọdún 2025. Ọ́fíìsì alága INEC sì jẹ́rìí pé òun gba lẹ́tà ọ̀hún ní ọjọ́ 4 oṣù kẹrin ọdún 2025. Lẹ́yìn náà, ní ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2025, ìpàdé NEC mìíràn wáyé ní Chelsea Hotel nílùú Àbújá. Ìpàdé yìí pinnu pé kí wọ́n dá apá kẹrin abala 23 nínú òfin ẹgbẹ́ dúró, èyí tó ní ṣe pẹ̀lú ìgbàwọlé àwọn ipò tó ti ṣòfò. Kí wọ́n fún alága àpapọ̀ Chief Ralph Oke-Nwosu àtàwọn ọmọ ìgbìmọ̀ tuntun ní agbára láti ṣe gbogbo ohun tó yẹ, ṣe gbogbo ìpinnu tó yẹ, kí wọ́n sì bá wọn alábàáṣiṣẹ́ pàtàkì ṣiṣẹ́ láti jẹ́ kí ìṣọ̀kan ẹgbẹ́ ṣe àṣeyọrí gẹ́gẹ́ bí ìran àti ète ẹgbẹ́. Gbogbo ìpinnu wọ̀nyí ni wọ́n fọwọ́ sí, wọ́n sì gbà wọ́n gẹ́gẹ́ bí ìpinnu àpapọ̀. Nínú ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ àti ìparí rẹ̀, Chief Nwosu tẹnumọ́ pé ète ẹgbẹ́ ni láti jẹ́ irinṣẹ́ fún ìtẹ̀síwájú òṣèlú olómìnira, ìlọsíwájú Nàìjíríà àti ìgbéga àwọn ará orílẹ̀-èdè yìí. Ìròyìn ìpàdé náà ni wọ́n fi ránṣẹ́ sí alága INEC nínú lẹ́tà ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2025. INEC sì jẹ́rìí rẹ̀ ní 30 oṣù karùn-ún ọdún 2025. NWC lẹ́yìn ìpinnu NEC ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2025 pàdé ní ọjọ́ kejì oṣù keje ọdún 2025. Wọ́n sì fọwọ́ sí àwọn ìpinnu wọ̀nyí. Ìgbékalẹ̀ ìgbìmọ̀ fìdíhe láti ṣàkóso iṣẹ́ ẹgbẹ́ nígbà ìṣọ̀kan àti àtúnṣe inú ẹgbẹ́. Yíyan àwọn ọmọ ẹgbẹ́ sí Caretaker Committee Interim NWC pẹ̀lú Sẹ́nitọ̀ David Mark gẹ́gẹ́ bí alága, Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí akọ̀wé, Bọ́lájí Abdullahi gẹ́gẹ́ bí akọ̀wé ìpolongo ìròyìn àti àwọn mìíràn. Ìgbìmọ̀ fìdíhe yìí ni wọ́n yàn láti ṣàkóso ẹgbẹ́ fún oṣù 12 tàbí títí di ìgbà tí ìpàdé àpapọ̀ yóò pinnu mìíràn. Ní ọjọ́ 29 oṣù keje ọdún 2025, àjọ NEC tún pàdé ní Chelsea Hotel nílùú Àbújá. Wọ́n sì ṣe àwọn ìpinnu wọ̀nyí: fífọwọ́ sí gbogbo ìpinnu NWC àti ìdásílẹ̀ Caretaker Committee, fífọwọ́ sí yíyan àwọn ọmọ ẹgbẹ́ Caretaker Committee pẹ̀lú Sẹ́nitọ̀ David Mark gẹ́gẹ́ bí alága, Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí akọ̀wé, Bọ́lájí Abdullahi gẹ́gẹ́ bí akọ̀wé ìpolongo ìròyìn àti àwọn mìíràn. Alága
ẹgbẹ́ Chief Ralph Oke-Nwosu àti akọ̀wé Alhaji Saidu Baba Abdullahi ni wọ́n fún ní àṣẹ láti jẹ́ kí INEC mọ̀ ní kíákíá nípa àyípadà yìí. Títú ìgbìmọ̀ alámòjútó ẹgbẹ́ ká pátápátá lẹ́sẹ̀kẹsẹ̀ àti fífi ìgbìmọ̀ fìdíhe rọ́pò rẹ̀ pẹ̀lú gbogbo ojúṣe ìṣàkóso ẹgbẹ́ títí di ìpàdé àpapọ̀ tó ń bọ̀. Fọwọ́ sí àwọn kọ́mítì míì láti ran ìgbìmọ̀ fìdíhe lọ́wọ́ àti ìbúra wọn. Lẹ́yìn ìfọwọ́sí, wọ́n búra fún wọn, wọ́n sì ṣe gbogbo ìbúra ọ́fíìsì. Gbogbo ìlànà yìí ní àwọn aṣojú INEC rí, kò sì sí ìtakùrọ̀ kankan. Ìròyìn ìpàdé náà ni wọ́n rán sí INEC tí wọ́n sì fi ìdí èyí múlẹ̀ pé INEC mọ olórí tuntun, wọ́n sì gbé orúkọ wọn sórí pẹpẹ pọ́tàlì wọn. Nínú gbogbo eléyìí, alága àtijọ́ Chief Ralph Oke-Nwosu àti gbogbo NWC ni wọ́n yọ kúrò nípò àṣẹ gẹ́gẹ́ bí òfin ẹgbẹ́ ṣe sọ. Kò sì sí ọmọ ìgbìmọ̀ alákòóso àtijọ́ tó tún ní ẹ̀tọ́ sí ipò kankan mọ́ lẹ́yìn èyí. Gbogbo àhesọ bẹ́ẹ̀ kò ní ìtẹ́wọ́gbà kankan. Ìpìlẹ̀ òfin ìpàdé àpapọ̀ kẹjọ ẹgbẹ́ ADC. Ìpinnu wa ni pé INEC gẹ́gẹ́ bí àjọ tí òfin dá sílẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé òfin ilẹ̀ Nàìjíríà ọdún 1999 tí a ṣe àtúnṣe àti gbogbo àwọn òfin pàtàkì, pàápàá òfin ètò ìdìbò ọdún 2026. Ojúṣe INEC láti wà ní gbogbo ìpàdé àpérò àti ìpàdé àpapọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú jẹ́ ojúṣe tí kò ṣeé yà kúrò gẹ́gẹ́ bí abala 72 ṣe sọ. Ojúṣe yìí jẹ́ dandan. Abala 72 sọ pé àjọ INEC yóò pẹ̀lú tàbí láìsí kìlọ̀ ṣáájú wà kó sì ṣe àkíyèsí gbogbo ìpàdé àpapọ̀ tàbí ìpàdé tí ẹgbẹ́ òṣèlú bá ṣe fún un. Yíyan àwọn ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́, yíyan olùdíje, fífọwọ́ sí ìṣọ̀kan pẹ̀lú ẹgbẹ́ mìíràn. Ohun kan ṣoṣo tí ADC gbọ́dọ̀ ṣe ni láti fún INEC ní ìkéde ọjọ́ 21. Ẹgbẹ́ ADC ti ṣe bẹ́ẹ̀ ní oṣù kejìlá ọdún 2025. INEC sì jẹ́rìí rẹ̀. Nítorí náà, ADC ti ṣe gbogbo ohun tó yẹ, ó sì kù sọ́wọ́ àjọ INEC láti ṣe tirẹ̀. Ìpinnu àjọ INEC láti kọ̀ jálẹ̀ láti farahàn níbi ìpàdé ẹgbẹ́ jẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó. Ẹgbẹ́ ADC sì jẹ́ ẹgbẹ́ tó forúkọ sílẹ̀ pẹ̀lú gbogbo ìtọ́sọ́nà rẹ̀, kò sì sí ìdí tó fi yẹ kí wọ́n dá iṣẹ́ rẹ̀ dúró. Ọ́fíìsì àpapọ̀ ẹgbẹ́ ADC ní ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 2025, ẹgbẹ́ ADC sí ọ́fíìsì tuntun rẹ̀ ní 121 Adetokunbo Ademola Crescent, Wuse 2 nílùú Àbújá. Ó sì jẹ́ gbọ̀ngàn fún gbogbo ìpàdé ẹgbẹ́ láti ìgbà náà wá. Àtúnyẹ̀wò òfin ADC ti jẹ́ àtúnṣe àwọn òfin rẹ̀ pẹ̀lú ìfaramọ́ àwọn ọmọ ẹgbẹ́ àti gbogbo ọmọ Nàìjíríà. Ìforúkọsílẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ tuntun ní ọjọ́ 12 oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìforúkọsílẹ̀ tí ojúkojú àti ti ìmọ̀ ẹ̀rọ. Ìlànà ẹgbẹ́ ti parí ètò rẹ̀ tó sì ṣàfihàn ìfẹ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn, tí wọ́n sì tún ti yọ̀ǹda rẹ̀ fún ìfọwọ́sí ìgbìmọ̀ NWC àti NEC. Ìdìbò àti ìdìbò abẹ́lé. Ẹgbẹ́ ADC kópa nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Anambra àti ti FCT, ṣùgbọ́n kò jáwé olúborí. Eléyìí kò sẹ́yìn bí ọwọ́ ṣe já wọn nítàn mọ́. A sì ti gbáradì fún ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkìtì àti ti ìpínlẹ̀ Ọ̀ṣun.
àpéjọpọ̀ ẹgbẹ́ ADC ti bá àwọn ẹgbẹ́ òṣèlú bíi PDP, SDP, NNPP àti PRP sọ̀rọ̀ pọ̀ láti mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà. Ìdojúkọ látọ̀dọ̀ àwọn alátakò: ó jẹ́ ìbànújẹ́ pé ìjọba ń lo àjọ EFCC, ICPC, DSS àti àwọn ọlọ́pàá láti pa ohùn mọ́ agogo àwọn alátakò lẹ́nu. Malam El-Rufai àti Jemi Lawal ni wọ́n wà látìmọ́lé àjọ ICPC báyìí, tí Aminu Tambuwal àti Abubakar Malami sì ti dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìnilára látọ̀dọ̀ àwọn àjọ yìí kan náà. Ó ṣeni láàánú pé àwọn tí wọ́n pe ara wọn ní ọmọ Awólọ́wọ̀ ni wọ́n á nídìí ìṣèjọba báyìí. Ṣé àwa lè pè wọ́n ní ojúlówó ọmọ Awólọ́wọ̀ bí? Ìpàdé àpapọ̀. Ìpàdé wọ́ọ̀dù àti ìjọba ìbílẹ̀ wáyé ní ọjọ́ 9 oṣù kẹrin ọdún 2026. Ìpàdé ìpínlẹ̀ wáyé ní ọjọ́ 11 oṣù kẹrin ọdún yìí, tí ìpàdé àpapọ̀ sì ń lọ lọ́wọ́ lónìí ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2026. Gbogbo àwọn ọjọ́ wọ̀nyí ni ó wà nínú àlàkalẹ̀ ìpàdé ẹgbẹ́ NEC tí wọ́n ṣe ní ọjọ́ 25 oṣù kẹta ọdún yìí nílùú Àbújá. Ẹ̀yin èèyàn wa, àwọn tó bá dúró fún ìlànà ló máa ń ṣẹ́gun. A pinnu láti dúró, nítorí náà ìṣẹ́gun ni tiwa àti ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.